Eriwo ya. Àyàgbó, àyàtọ̀, ọ̀rẹ́rìwò ṣìpé. Mo ní bẹ́ẹ̀ ni o, kúnṣu nọ̀rì ọ̀sàṣù lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ aláyé ń ra yé aláṣàn ń raṣàn o. Àgbà ìmàdé ò gbẹ̀yìn ọ̀rọ̀ wọn rí i pé kò sun ọmọ wọn wá fi run mu dímú. Ṣé òrìṣà ni Ifá àbí Ọ̀rúnmìlà? Ẹ ṣeun. Ifá kì í ṣe òrìṣà, kì í dẹ̀ ṣe irúnmọlẹ̀. Ohun tí a ń pè ní Ifá ni ọ̀rọ̀ ẹnu Ọlọ́run Elédùmarè tí a fi ṣẹ̀dá ayé àti ọ̀run. Ohun tí a ń pè ní Ifá nìyí. Púpọ̀ ẹ̀dá lérò pé Ifá ni Ọ̀rúnmìlà bàbá. Kí ni ohun tí ẹ lè rí sọ sí eléyìí? Bó ṣe rí nìyẹn lóòótọ́, torí àwọn èèyàn ti nígbàgbọ́ wípé Ifá ni à ń pè ní Ọ̀rúnmìlà, léyìí tí kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ifá yàtọ̀ sí Ọ̀rúnmìlà, Ọ̀rúnmìlà náà yàtọ̀ sí Ifá, wọ́n wà lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ifá òun ni a pè ní ọ̀rọ̀ ẹnu Ọlọ́run Elédùmarè tí wọ́n fi ṣẹ̀dá ayé àti ọ̀run. Gbogbo alamọ̀ wípé ọ̀rọ̀ tí à ń sọ jáde lẹ́nu kò sẹ́dá kan tó lè rí, ṣùgbọ́n ohun tí ó ń jáde lákàn ń gbọ́ sétí. Ọ̀rúnmìlà ń tiẹ̀, òun ni ẹni tí Ọlọ́run fún ní ìbùkún, oore ọ̀fẹ́, ó fún ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti mú Ifá ìwá sí ilé ayé. Ìyẹn ni wọ́n fi ń pe Ọ̀rúnmìlà ní Ọ̀rúnmìlà bàbá Ifá. Ọ̀rúnmìlà ni ẹni tí Ọlọ́run tó yọ̀ǹda ìmọ̀ yìí fún, torí pé ìmọ̀ tó lágbára òun ni Ifá. Ẹ ṣé. Ìjẹ́ ó ní gbèdéke èèyàn tó lè ṣe Ifá? Kò sí ẹni tí kò lè ṣe Ifá. Yàtọ̀ sí babaláwo, ká fi ṣe babaláwo jẹ́ iṣẹ́ ṣíṣe nídìí Ifá. Ẹ̀sìn tún wà nídìí ẹ̀. Atọ́kùnrin àtobìnrin ló lè ṣe ẹ̀sìn. Atọ́kùnrin àtobìnrin náà ló lè lo Ifá láti fi ṣe iṣẹ́ ṣíṣe, láti fi ṣiṣẹ́ ìgbàlà fún aráyé. Kí ni ìwúlò Ifá gan-an nínú ìlú àbí ní àárín ọmọ ènìyàn? Ìwúlò Ifá pọ̀ o. Ẹ ṣáá wò ó. Púpọ̀ tá ò lè sọ tán. Ìwúlò Ifá ó bẹ̀rẹ̀ látorí pé bóyá tí a bá fẹ́ dá ìlú sílẹ̀ tàbí a fẹ́ ṣiṣẹ́ ìlú kan, a nílò láti gbé Ifá kalẹ̀ kí a dá ká béèrè ohun tí a fẹ́ ṣe. Bóyá a fẹ́ gbé ìgbésẹ̀ kan ní ìgbésẹ̀ tá a fẹ́ gbé yìí, báwo ni ó ṣe máa, ibo ló máa yọrí sí? Kí ni àǹfààní tó wà lára ohun tá a fẹ́ ṣe yìí? Ifá ló máa jẹ́ ká mọ̀. Bóyá a fẹ́ ṣe nǹkan kan tí, bóyá nǹkan kan rú wa lójú ni tí kò yé wa, tó kọjá òye ẹ̀dá, Ifá la máa bi léèrè tó máa ṣe àtúpalẹ̀ sírú nǹkan bẹ́ẹ̀. Gbogbo tí ẹ̀dá rò pé bóyá ó ṣókùnkùn sí, kedere ni Ifá máa tan ìmọ́lẹ̀ sí nǹkan yẹn. Torí ẹ̀ ní Ifá ṣe ní iná ńlá ni Ifá jẹ́. Ẹ jẹ́ ká gbárajọ ká di Ifá mọ́. Bí a fún wọn lóde àjà láyé níbi tí wọ́n gbé kọ́ ìsìn ọ̀pẹ̀ sílẹ̀ tán láwọn ò ní gbọ́ ti Ifá mọ́. Tá bá gbọ́ gbólóhùn Ifá ìwò ní iná ńlá ni Ifá jẹ́. Ìyẹn ni pé ìmọ́lẹ̀ ayérayé òun ni Ifá. Kò sí nǹkan tó lè wà nínú òkùnkùn tí Ifá ò ní tan ìmọ́lẹ̀ sí. Ló fi jẹ́ pé gbogbo nǹkan tí ó bá ṣókùnkùn nínú ìgbésí ayé ẹ̀dá tẹ́dà ti rò wípé òun wà nínú òkùnkùn ẹ̀, tí ó bá mú nǹkan náà tọ̀ Ifá lọ, kedere ló máa rí ìmọ́lẹ̀ nǹkan yẹn. Nípa ìdí èyí, ìwúlò tí Ifá ní láwùjọ wa ó pọ̀ gan. Tá bá fẹ́ yànyàn sípò ní, Ifá la gbọ́dọ̀ gbé kalẹ̀. Ká béèrè ẹni tá a fẹ́ yàn sípò yìí, ǹjẹ́ ó tọ́ sí ipò yẹn? Tá a bá yàn sípò yẹn, ǹjẹ́ ó máa ti ìlú lára? Ìlú máa gbádùn ẹ̀, òun náà dẹ̀ máa gbádùn ìlú. Ìyẹn ló fi jẹ́ pé Ifá wúlò fún wa. Kò sí ọ̀nà tí Ifá ò fi bá wúlò fún wa. Ní orúkọ yín àti pé níbo ni a wà yìí? Orúkọ mi ni Ifáfẹ́mi Àwòyẹmí, tí mo jẹ́ ìrìnnì nínú ìjọ Ọ̀rúnmìlà Ifá Kòṣeùntì. Ibi tí a wà yìí ní ilé ìjọsìn ìjọ Ọ̀rúnmìlà Ifá Kòṣeùntì ní ìlú Abẹ́òkúta. Bàbá, nígbà tí ẹ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ dárúkọ ilé ìjùbà. Èyí yà mí lẹ́nu. Ṣé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ máa ń ṣe ìjọsìn fún Olódùmarè? Àbí báwo ni ilé ìjùbà ṣe jẹ́? Ẹ ṣeun. Àwa tí a jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀, a máa ń ṣe ìjọsìn fún Ọlọ́run. Gbogbo ẹlẹ́sìn Ifá pátápátá ló máa ń ṣe ìjọsìn fún Ọlọ́run, torí pé inú Ifá náà ni ẹ̀sìn ti jáde.
ni Ifá ti jẹ́ kó yé wa pé a gbọ́dọ̀ ya ọjọ́ kan sílẹ̀ láti máa fi dúpẹ́ oore tí Ọlọ́run Elédùmarè tó ń ṣe fún wa, ká máa kóra wa jọ. Èyí ló bí ẹ̀sìn. Gbogbo ohun tí a bá rí wípé Ọlọ́run Elédùmarè ó ṣe lórí wa ni, lórí ẹbí, a gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore wọn kí a kóra wa jọ láti wá ṣe ìdúpẹ́ ní ilé ìjọsìn, ká dẹ̀ fi ìlànà bí a ṣe gbọ́dọ̀ hùwà kí a tún fi kọ́ra wa ní ẹ̀kọ́. Torí pé tí a bá wà nílé, kì í ṣe ilé nìkan, kì í ṣàwa tá a wà nílé nìkan ló yẹ ká jàǹfààní irú eléyìí, bí ó ṣe pé kí a kóra wa jọ ní ẹbí, ní ará àti ọ̀rẹ́, kí a kóra wa wá sílé ìjọsìn, kí a dẹ̀ máa dára wa lẹ́kọ̀ọ́ nípa bí ẹ̀dá ṣe gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore wọn sí Ọlọ́run, nípa àwọn ìwà tí a gbọ́dọ̀ wù láwùjọ wa. Èyí ni à ń kọ́ra wa nílé ìjọsìn. Ẹ ṣeun. Ọjọ́ wo ni ẹ máa ń ṣe ìjọsìn? Ọjọ́ àbámẹ́ta ni a máa ń ṣe ìjọsìn. Ọjọ́ àbámẹ́ta ní gbogbo ọjọ́ àbámẹ́ta ní aago 10 òwúrọ̀ sí aago 12. Ọjọ́ wo ni à ń pè ní ọjọ́ àbámẹ́ta? Àwọn olóyìnbó máa ń ní ọjọ́ sátọ̀dé. Ọjọ́ sátidé ni à ń ṣe. Ó dáa. Ìjẹ́ ẹni tó bá jẹ́ ará ìta ó lè bá yín darapọ̀ nínú ìjọsìn? Kò sẹ́ni tí kò lè darapọ̀ mọ́ wa, torí pé ọ̀rọ̀ Ọlọ́run òun ni a fi ń kọ́ra wa nínú ilé ìjọsìn. Ọ̀rọ̀ Ọlọ́run ni à ń lò láti fi kọ́ra wa. Ọ̀pọ̀ ẹ̀dá rò pé ilé ìjọsìn bóyá tá a bá wọbẹ̀ á rí àwọn oògùn bí àdá bí òǹkà, bọ́ yà mí lẹ́nu pé ìrí nǹkan tó jọ bẹ́ẹ̀ ní ibi. Ẹ ṣeun, èyí kò rí bẹ́ẹ̀, nítorí pé à ń wá pẹ̀lú ìgbàgbọ́ wa láti wá sin Ọlọ́run Elédùmarè ni, láti wá fi ìyìn àti ògo fún iṣẹ́ tí Ọlọ́run Elédùmarè tó ń ṣe lórí wa. A nílò láti ṣẹ̀ máa kó àdá tàbí ìbọn tàbí oògùn ká máa fi sọ́rùn, bí kò ṣe pé ká wá sílé ìjọsìn ká wá dúpẹ́ oore tí Ọlọ́run ṣe fún wa, nígbà tí kì í ṣe pé a wá ṣe jàgídíjàgan tàbí ìpáǹle, a wá láti wá dúpẹ́ oore ni. Ẹ ṣeun. Ìṣẹ̀ṣe o.